wọ́n wí fún àwọn tó nímọ̀ tó lóye wọ́n ké fún wa títí wọ́n pariwo pé Yorùbá ẹ má koríwọ́ ẹ̀yin ọmọ aládé ẹ má lọ́bẹ̀ ń igbó ìparun ni ṣùgbọ́n nítorí pé orí kòkó wa ọ̀pọ̀lọpọ̀ nínú wa tún nò ní. ìta ni Sunday Igboho ti ń sọ̀rọ̀ Sunday Igboho tí ò kàwé àbí ẹ ti gbàgbé Yorùbá ti wọ́ gàù bag of rice 72,000 bag of rice wọ́n ní ìkan Nàìjíríà 68,000 àti wọ́ gàù ebi apá ẹlòmíì láàrin ọjọ́ méjì Ọlọ́run á kú ìgbálẹ̀ àti wọ́ gàù ẹni àwí fún ọba àjọ gbọ́ orí ọ̀kẹ́rẹ́ kòkòkò láò mo ṣe ń tọ̀nù tẹ́lẹ̀ káàkiri nìyẹn mo ti dé Ìkẹrẹ́ lénìí mo ti dé Ìwòròkó mo ti tún padà dé Adó mo dé Fàkì àti wọ́gàù mo pe àwọn tó wà lẹ́kọ̀ọ́ our market wọ́n ní ojú mákẹ́tì òṣojú rẹ̀ àti wọ́gàù ṣùgbọ́n sọ fún wa majority àwọn tó ń kó wa sínú pápá yìí Ọlọ́run ọba ẹ̀ o mo bá fẹ́ ra 2 million bag of rice ní èdè kò ní wọn lára ẹ máa àwa olókùn mò struggle ebina tí ò tó gẹ́lẹ̀ tí mi fi àwa náà ní ìṣẹ̀bá ti kó wa wọnú gàwá yìí bàbá wa àwa ló kò rí wa o the Tinubu and the family ló ń gbádùn ẹ wọ́gà o ohun tó dùn mí ni pé bí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo a máa pín bẹ̀ if ẹlẹ́ṣẹ̀ is jìyàs the olódodo is pín bẹ̀ àti wọ́gà o ara òrókù ara òrẹ́dìyẹ 72,000 naira a bag of rice èló náà tà láyé Buhari tá à ń pariwo pé ìjọba ikú lélẹ́yìí o àṣẹ èmi ló kàn omi ara wa àtẹ̀jẹ̀ ara wa ló fẹ́ wá fà ọmọ ọlọ́mọ bóyá ó fẹ́ wá fomi ara ẹ̀jẹ̀ tó bá fi rìn níwò agbára ẹ wọ́gà o wọ́n bá wí fún yín ẹ gbọ́ a ní kò sọ́nà ń bẹ̀ bí Nàìjíríà ti kú ẹjẹ́ apakurumọ kájọ dáadáa kájọ orílẹ̀-èdè wa dáadáa kágbára wa káwa náà fi ohun tó tágíbù ohun tó dára káfí lè di àwọn ọmọ wa kákọ ìtàn tó dára lè di àwọn ọmọ wa káwa náà lè ní orúkọ Yorùbá má bàa parun ẹni rọ one nation náà ni one Nàìjíríà bí àwọn tó ní Nàìjíríà ṣe máa ń pè é wọ́gà o the Bola Ahmed refused to open the border in Yoruba land kò lè mú sọ fún yín àwọn kan ní ẹ máa open mo ní ṣọ́bí wọn bí bàbá Bola Ahmed dáadáa kó lọ open border ẹ fẹ́ kó dẹ́ṣẹ̀ sí àwọn ọ̀gá àwọn tó ní Nàìjíríà north border wọ́n open ẹ̀ ńlẹ̀ bóyá Ọlọ́run ló mẹyẹ tó tara sí lọ́dọ̀ wọn lọ́run ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá wà ní north ẹ bá wa wádìí èló ni a bag of rice èló ni o lọ́dọ̀ wa bíbá 72,000 àti dọ́kọ̀délé dánimọ̀ o gbogbo ọmọ Yorùbá most especially àwa mẹ̀kúnnù àti dọ́kọ̀délé dánimọ̀ 72,000 a bag of rice 72,000 Nigeria rice 68,000 ẹni àwí fún ni ọbàjẹ́ ó gbọ́ ni àwọn tẹ́bí ò pa tí ìyà ò jẹ́ iná ò lọ lọ́dọ̀ wọn ìjọ mo ti rí náà gbẹ̀yìn kí ni wọ́n dìde wọn ní dùgbẹ̀dùgbẹ̀ tó ń bọ̀ lé ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ ó já sórí ìwà o dùgbẹ̀dùgbẹ̀ tó ń bọ̀ lókè yìí ẹ má jẹ́ ó já.
okay tí ò bá ní já kí ni ká ṣe ẹjẹ́ àgbà orílẹ̀-èdè wa ká kúrò nínú ìgbèkùn ní Nàìjíríà àwọn ní irọ́ ní láàrin ìgbà kan lẹ sọ pé wọ́n fẹ́ dógun lẹ́ni ṣé tó ti wà nílẹ̀ yóò kó jogun lọ bẹ́ẹ̀ bá tàn wá àtànra wa èyí tó wà nílẹ̀ ti jogun lọ èyí tó wà nílẹ̀ yìí o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣé ó jogun lọ àbí ò jogun lọ ó ti jogun lọ 72,000 bag of rice 72,000 72,000 a bag of rice. Nigeria rice 68. Gàrí ò ṣe é rà mọ́. Adana abọ́ kékeré tán náà tà ní ṣé 300 tẹ́lẹ̀ ní ó ti di 260 270 ní ráìsì tí ò tó èèyàn méjì jẹ. Adidana fẹ́ Adana àìgbọ́ràn ti kó bá Yorùbá àìgbọ́ràn àwa ló kàn Yorùbá ló kàn ká máa mórí ti àti dáràn either we like it or not. Ṣé ọ̀rọ̀ àwọn tó wà nílùú òyìnbó tó wà l'Amẹ́ríkà tó wà ní Canada tó wà ní London káàkiri àwọn ọmọ Yorùbá tó wà lọ́ọ̀ pé dùgbẹ̀dùgbẹ̀ tó ń bọ̀ yìí ẹyẹ orí yín ọmọ yẹrí ẹ̀ òkò ń bọ̀ ní irọ́ agbódídúró a ní irọ́ náà pa Bọ́lá Ahmed ló lè escape ló lè save wa àwa ló kàn ẹ pariwo àwa ló kàn 72,000 bag of rice 72,000 ebi máa pa ẹlòmíì ayọ̀ wọ́n á béèrè orúkọ ẹ̀ kò ní mọ orúkọ ẹ̀ mọ́ àjọwọ́ ni ṣùgbọ́n orí àwa aláìṣẹ̀ tẹ́ ń fìyà jẹ ẹlẹ́dàá wa máa fìyà jẹ yín torí bí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo máa pín nínú ẹ̀ àwa tá a gbọ́ ìkìlọ̀ tá a tètè fòfẹ̀ pé yes ẹjá gba orílẹ̀-èdè wa ká má bàa jìyà ká má bàa rógun ìpayín keke tẹ́ ẹ ní no ìpayín keke yẹ gangan ló bá Yorùbá lára mú ẹ kó wa sínú ìyà àbí ẹlẹ́dàá wa máa bí yín ìkúnlẹ̀ abiyamọ máa bí gbogbo yín ọyàn àyà obìnrin méjèèjì tẹ́mi àtẹ̀yìn jọ mú máa bí gbogbo yín ó máa bí yín o ẹ̀yin tó jẹ́ pé ń tẹ̀ ń jẹ lọ́wọ́ lẹ́mọ̀ bí Yorùbá dára bí Yorùbá ò bá dára kò kàn yín ẹ̀yin ọmọ ìrankíran nínú ìran Yorùbá àtọ́ba àtìjòyè yín àtọ́lórí àtẹ̀rẹ̀ ẹ̀yìn àtàwọn tó gbọ́dọ̀ wọn ní Afẹ́nifẹ́re tó tẹ́ pé Afẹ́nifẹ́re bí nìyí ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa bí gbogbo yín a mọ̀ pé ń tẹ́ ń dúró fún ni pé ẹ̀ ń dúró dìgbà tẹ́ bá máa rí òkú àwọn ènìyàn lẹ́bàá títì tẹ́bí lù pa Ọlọ́run á jù yín lọ Ọlọ́run máa jù yín lọ Ọlọ́run máa jù yín lọ àyàfi tá a bá pariwo tó àtẹni tó sọ wípé wọ́n ti gba orílẹ̀-èdè tó jẹ́ alágbọ̀dẹ̀gbà fún àwọn ẹni bí Dúpẹ́ Onítìrí wàá pa ìjẹ̀kú ni o Ọlọ́run ọba tẹ́lẹ̀ rí ń gbọ́ wàá pa ìjẹ̀kú ni torí ìgbérara làrá kéwọlẹ̀ ìgbérara ni o àtiwọ́ àtàjàkáyé àti Black Lion àtiwọ́ àti ìjìnlẹ̀ àti gbogbo ẹ̀yin tẹ́jọ wà tẹ́ ń tán ọmọ Yorùbá tó jẹ́ wípé oko ìparun lẹ̀ ń rò fún wa pátápátá ẹ máa pọ̀ ìjẹ̀kú ni torí àmọ̀ pé fẹ́ fún wa gbẹ ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ má já sáfùkú mọ́ ikú ti wọlé dé ẹ mọ̀ pé òkú ebi ló lágbára jù oh my God àánú ara mi ń ṣe mí mo dẹ̀ ń bára mi ń dárò oh my God òkú ẹbí ẹ̀rẹ́ lómi lánàá orí mùgbẹ̀mùgbẹ̀ tó bá máa dọ̀la á dilẹ̀ pa oh my God ẹ̀rọ pé ẹja ṣáwá ni oh my God hey, rice a bag of rice 72,000 naira kò tí ì dúró àná wọ́n ní 70,000 naira èní ó ti di 72 mo mọ̀ pé by God grace pẹ̀lú orí ọ̀fẹ́ Olódùmarè
ọ̀la á di 74 àádì ọgbẹ́dọ̀ àádì 74 káte jìyà ìgbọ́ràn kí ọmọ Yorùbá jìyà ìgbọ́ràn nígbà tá a lójú tá a fojú wa ríran tá a létí tá a fi ti ń gbọ́ràn anímú àbí gbóòórùn pé n tó ń bọ̀ lẹ́yìn ohun tí ẹ̀mí Yorùbá ò ní kó ni àwọn tó ti kówó pamọ́ ọ̀dọ́ títí wọ́n mọ̀ àti bọ́dà ọ̀dọ́ wọn àánú yín ṣe mí àánú ọmọ Yorùbá mọ̀ ṣe mí o àwa tá a wà ń lé ẹjẹ́ máa dárò ara wa o 72,000 a bag of rice ẹjẹ́ máa dárò ara wa wọ́n ní Nàìjíríà rice àbí ṣé Nàìjíríà rice ní 68 mo mọ̀ pé tó bá dọ̀là ìyá àpòpẹ̀ á di 70 ìyẹn náà máa lọ sókè lálálálálálá rice gbagiri lé we never see anything ṣèbí tẹ́tẹ́ Ìgbòho là ń gbógun tì ṣèbí bàbá Akíntóyè là ń gbógun tì ó tán àánú ara mi ló kàn ń ṣe mí èmi tí mi ò lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi tí mi ò lára tẹ́lẹ̀ lójijì Olúwa máa dàbí pálá ni lọ́wọ́ ebi gàrí gan tó yẹ ká máa fi sọ̀kọ́ ẹ̀ gàrí gan bò gàrí gan òdúró níbi tá a ti máa rí òun mú àti ìmọ̀ mẹ̀mẹ̀ ńgbà tá a rójú ọ̀nà tá a kọ̀ tá láàrin rìn lójú ọ̀nà ìyà Yorùbá wípé ìyà ní kọ́ ọmọ aláìgbọràn bóyá tí ìyà bá jẹ wá dáadáa ṣùgbọ́n ọlọ́mọdé bọ́ sórí torí tí ìyà bá jẹ èèyàn kọjá nọ́mà á gbàgbára lọ́wọ́ ènìyàn tí ìyà bá jẹ èèyàn kọjá nọ́mà tẹ́bí pa á tójú ẹ èmi tí mo tún tójú mi ṣe kọ̀bọ̀kọ̀bọ̀ ìmídélé máa yọ síta ni wọ́n ní bàbá Èkìtì kí lórúkọ yín ebi ó jẹun yóò lọ rántí orúkọ ẹlòmíì wọ́n á ní kó gbé apá ẹ̀ kò ní lè gbé mọ́ ebi máa gbàgbára lọ́wọ́ everybody ọ̀tá wa lórí ọ̀fẹ́ láti wá capture wa dáadáa ṣẹ̀bá àṣàbù kú ni àtàwọn ọba tẹ́ bá ti rí tó bá ti kó bí rẹ́sì bí mẹ́ta àpò mẹ́rin ẹ̀bùn bá di palace ọ̀hún bó bá bọ́ síbò ẹ̀dáná sún kájọ jìyà ń délẹ̀ ṣèbí wọn ń tán fẹ́ ni ṣèbí ń tán fẹ́ ni ṣèbí àwọn ọ̀dọ́ kàmpé àwọn láyé igwe Jídé Kòsọ́kọ́ òfò lọ́mọ ẹ̀fọ́ ṣe gbàtà á mọ̀ pé iṣẹ́ yín ò tó yín jẹ́ alágbe nìyí ò lè fi ṣìwàwù Tinubu ó máa ṣe kó dáadáa ó máa ṣe Yorùbá dáadáa ó ti ṣe wá dáadáa báyìí látòrí 35,000 naira in bag of rice PM today is 72,000 naira bóun làwọn mẹ́bò ṣe máa pẹ́ 1,000 yẹn 72,000 yes 72,000 Nigeria rice 68,000 oh God ẹja máa fi ra wa gbá ká máa fi ra wa ṣe yẹ̀yẹ́ pé a kó àìgbọ́ràn elétí dídí elétí lápá ọmọ Yorùbá tó rójú ọ̀nà tó kọ̀ tán láwọn ò ní rìn lójú ọ̀nà ọmọ Yorùbá tán ní kẹ́gbẹ́ ìyànù lára wọn tó ní rárá ẹ má gbé ìyànù lára mi ní lẹ́ẹ̀kì ìyàyẹ tó tún fẹ́ kó fọ èdè àwọn wèrè àfìgbà tẹ́ ẹ kó títí ran gbogbo wa pátá ṣé báyìí làwọn bàbá wa ṣe ṣe ẹ̀yin tẹ́ ẹ ń pera yín lólóṣèlú ṣé báyìí ni Awólọ́wọ̀ ṣe ṣe we did not see a single program nínú program yìí tó jẹ mọ́ program Awólọ́wọ̀ the only program tá a rí ni pé how to loot to thief kẹlọ ra lé lamẹ́ríkà ní Canada ní London káàkiri ẹ̀dẹ̀ rò pé máa jèrè ara yín láyé Ọlọ́run tí ò jẹ́ káàkiri tí ò jèrè ara ẹ̀ ẹ̀yin náà ẹ̀ ní jèrè ara yín ẹ̀ ní jèrè ara yín o ẹ̀ ní jèrè ara yín òfun ló mẹ́fọ́ ṣe ẹ kú oríire o gbogbo ọmọ Yorùbá Buhari ló ti bọ́dà ọ̀dọ̀ wa Buhari kí Buhari tó lọ ti gbé àgádágodo sí bọ́dà ọ̀dọ̀ wa gbọ́gà
bọ̀dá wa bàbá wa ẹ̀gbọ́n wa ọ̀nkú wa olùkú wa Tinubu débẹ̀ kò lè ṣí instruction ni ó gbọ́dọ̀ tẹ̀lé kò lè ṣí kò lè ṣí kò lè ṣí kò lè ṣí ẹ máa jẹ mo yóò yà àjẹkúyà ní ọjẹ àjẹkúyà ní ọjẹ ẹni tẹ́bi ń pa tó ń ṣàgídí àjẹkúyà ní ọjẹ àti rí kankan ṣe rí tẹ́nìyàn bá ti rí ojú tó wá ń wá ìrojú kiri n tó máa ń ṣẹlẹ̀ tó rú wọn lélẹ́yìí a mọ̀ rí ojú o Ọlọ́run mọ̀ fẹ́ràn Yorùbá o Ọlọ́run mọ̀ fún tó dára ó mọ̀ fi fẹ́ràn wa o Ọlọ́run tún fún wa lọ́mọ tọ́lọ́run fẹ́ lò gẹ́gẹ́ bí olùkọ́yà Ọlọ́run fẹ́ lò gẹ́gẹ́ bí akọ̀yà fún ìran Yorùbá we reviews àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá nínú nígbà tó ti rí pé tí ó bá lè ṣe ebi ò ní pa mẹ̀kúnnù mọ́ àwọn dẹ̀ ń fẹ́ kébi ó pa mẹ̀kúnnù n tó dùn mí jù ni pé àwa mẹ̀kúnnù gangan àwọn tí ò fẹ́ wa fúnre là ń tẹ̀lé lẹ́yìn tẹ́mẹ́rẹ́ àti ya búrẹ́dì kékeré lé wa lọ́wọ́ làákàyè wa sọnù tẹ́mẹ́ àti ya búrẹ́dì kékeré lé wa lọ́wọ́ mẹ́mórì wa máa kú. We are in trouble. We are in big trouble. Hello, bàbá mi. Hello. Mo wà lórí program àpè yí padà. Program yẹn náà ni mo fẹ́ sọ. Dárúkọ Ṣokotí náà wà nù wọn. Ṣokotí ẹ mọ̀ pé ẹ̀yìn ní ọgbọ́n Ṣokotí wà bíi Volkswagen kò ní mẹ́mórì ṣé tí mo at that age ṣé irú Ṣokotí ló yẹ kó lọ fọ́ọ̀sì irú trap yẹn tó ṣe wá jáde síta á sì tó wá tutù nígboro ẹnu. Ẹ wo àti rúgí oyin jọ ẹ jẹ́ kí n máa dọ́gbọ́n dárò ara mi ẹ má pè mí ẹ jẹ́ kí n máa dọ́gbọ́n dárò ara mi ẹ jọ màá lọ korúkọ mi sára ògiri báyìí kéèsì tí mi bá mọ orúkọ ara màá lè máa spẹ́lì ẹ̀ lára ògiri ebi apá 72,000 bag of rice 72,000 Nigeria rice 68,000 látòrí 35 Buhari ta ní 35 gbogbo à ń pariwo àṣé ẹni tó máa fún omi ara àtẹ̀jẹ̀ ara wa ń bọ̀ lọ́nà èmi ló kan o àìmọ̀rí kan náà dúyà jẹ́ mí yé ó ti kàn wá báyìí ó kàn wá o ẹ má pè mí okay Prince hello. 72,000 bag of rice 72,000 tomorrow it may be 75,000 tí rí kankan ó ń jó mi àánú ara mi ṣe mí ìrẹ́ni bá mi dárò ara mi ni o ìrẹ́ni bá mi dárò ara mi ta ni ó gbà wá ta la fẹ́ pè ẹja bira wa léèrè ta la fẹ́ pè ta la fẹ́ sáyà ìbéèrè ni ta ni a fẹ́ pè nígbà tán bá wa wí tán bá wa sọ tán sọ fún wa wípé ọmọ yìí mọ̀mọ̀ dẹ́tẹ́ ta ní dandan ẹ̀tẹ̀ yẹ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ la fẹ́ dá a ti gbàgbé wípé tọmọdé bá dẹ̀tẹ̀ ń máa dá gbogbo ẹ gbọ́ mi bí bọ́mọdé bá dẹ̀tẹ̀ á dá igbógbé ngbà táwọn tó ń jọ yẹn lọ yẹ ẹ má dẹ̀wẹ̀ lóhùn inú mi ti ẹ̀dùn Ṣokotí ní ṣé òun promise wa ní Yorùbá nation ni ẹ tẹ̀ ṣe jáde praise dáná mi létí ṣé òun promise wa ní Yorùbá nation ó mà jáde síta sí òun náà ń yí òun padà ibi tẹ́ ẹ lọ ògbè yín ẹ fi ìrìn àjò títí yín ẹ fi kó bá ọmọ Yorùbá
be careful, you are. Oh, mommy, ẹ má jà sá fún ikú mọ́. This is not the time to be afraid of anybody. Ẹnu bèbè ikú gan la wà. Bí Nigeria government ò bá mú wa, tí state government ò bá mú wa, tọ́lọ́pàá ò bá mú wa, a ti wà lọ́wọ́ ebi. Ebi apá ọmọ ẹlòmíì ojú ayọ̀. A ti wà lọ́wọ́ ebi. Majority àwọn ènìyàn ò lè gbé mọ́tò jáde mọ́. Tí ì rí kankan. 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 Ẹ máa dìbò. A máa wọlé. Tí ì rí kankan. We tell you. Ọ̀pọ̀ tẹ̀ sọ wípé ó ṣe wá jẹ́ ìgbà tọ́mọ Yorùbá fẹ́ débẹ̀ lẹ́wà ní ká gba orílẹ̀-èdè Yorùbá lẹ́sọ pé Yorùbá nation Yorùbá nation. Yorùbá nation ti wà before kí Nigeria government ó tó gbé títí wọn dé. Ẹni no ó kàn wá ó dẹ̀ ti ṣẹ́wó mọ́ wa lára. A bag of rice is 72,000 naira now. Ojú tó máa mọ́la àti mọ́ mo dọ́dọ̀ ni ẹmọ ní abẹ́ ń ṣeré ni mà ó ní sàmì ò ṣeré. Mo tún pé obìnrin kan mo ní ẹjọ́ ẹ lọ bá mi ná ráìsì yẹ̀ wò kọ́ má rò pé bóyá torí obìnrin ni wọ́n ní 72,000 Nigeria rice 68,000 látòrí 35,000 naira. Kí ayé ti ṣe yìí sí o Yorùbá kété. Ebi apá ọmọ ẹlòmíì kò ní rántí orúkọ ẹ̀. Oko gan tó bá jẹ́ pé ẹ̀yẹ́ ìgbà kan ní àlá máa sá lọ sóko. Àgúnyán kòkò jẹ láàárọ̀, àgúnyán kòkò jẹ lọ́sàn-án, tó bá tún dalẹ́ àtúgúnyán kòkò jẹ. Fúlàní òjà dúró lóko. Ọmọ náà Fúlàní òjà róko gbé. Kí ló tún kù tí ó sọ? Kí ló tún kù tí ó sọ? Ayé èlé. Kí ló tún kù tí ó sọ? Ẹni tí a bẹ́ lórí tó tún jẹnu wúyẹ́. Kí ló tún kù tí ó sọ? Àfìgbà tí ẹ jẹ́ kí Ìgbòho jèrè ọ̀rọ̀ lára gbogbo wa. Àfìgbà tí ẹ jẹ́ kí bàbá Akíntóyè ó jèrè ọ̀rọ̀. All the Yoruba world media, the agitators, àwọn tó dúró déédéé. Àfìgbà tí ẹ jẹ́ kí jèrè ọ̀rọ̀ lára wa torí wọ́n fà wá létí. Olórin yẹn ní mò ń forí ń fà wọ́n létí wọ́n ń gbé tí ọ̀nlọ́ mi ni. Wọ́n ń fi ọ̀rọ̀ ń fà wá létí à ń gbé tí yẹn lọ́wọ́ wọn ni. Ajá tó máa sọnù yóò bá wípé kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Ajá tí ó jìyà tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Èkìtì ní pé orí tó bá máa jògó sùn. Orí tó bá máa jògó sùn bó bá sùn á jí á lọ síbi tí ó ti máa gba ìkóyẹ. Ó dìgbà tó bá gba ìkóyẹ lórí kó tó lọ sùn. Wọ́n wí fún wa tó the only way out, the solution to the problem. The solution to the problem. Solution to the problem. Oníká gba orílẹ̀-èdè wa. Àti rí nǹkan kan o. Wọ́n ṣe mẹ́yẹ bọ̀ lápò fún wa ni. Wọ́n ṣe mẹ́yẹ bọ̀ lápò fún wa ni. Kọ́wọ́ pálábà wa tó ségi ẹja tètè káfíìmọ̀ ṣọ̀kan. Most especially àwa tá wà lé. Ebi apá. Ebi aṣekíni apá. Most especially àwa tá wà lé. Kókò gbogbo kókò tá gbẹ́kẹ̀lé lóko àwọn Fúlàní ti wú jẹ tán. Ìyẹn ńkọ́. Gbogbo ẹ̀gẹ́ wa cassava wa wọ́n ti wú fún àwọn màálù wọn jẹ. Ebi apá ọmọ ẹlòmíì ṣe kò ní mọ̀nà lé bàbá ẹ̀ nílé tàdélẹ̀ yìí. Ebi apá ọmọ ẹlòmíì orúkọ ẹ̀ gan wọ́n á bèrè pé your name kátàkátà ni ọmọ sọ nígboro ẹnu. Ebi ò dá lára. Ebi ò ọmọ yẹn ó ní sharp brain ó jẹun yóò ní. Ọmọ yẹn màmá wé o kó tó bèrè lọ́wọ́ ẹ̀ ó ti dáhùn ó jẹun yóò ní sà. Lélẹ̀ tàwa yìí ebi apá 72,000 kò tí ì dáwọ́ dúró. Kò tí ì dáwọ́ dúró. Mi ò tí mọ price ẹ̀wà. Ṣé gbọ́ mi? Òróró gan ní ká má fọwọ́ kàn lọ́jà. Tó bá tún dọ̀la màá tún lọ sọ́jà màá tún lọ náwó.
màá tún lọ akéǹgbà yẹn lọ́hùn ẹja gbára wa yóò bá wípé tá a bá pẹ́ nídìí lórí míkímí wọ́n ní èsì kéèsì a máa bá ẹnu bẹ́ẹ̀ ó tán àbí ó tán pẹ̀lẹ́ káre Ìgbòho Òòṣà ọ̀rọ̀ tí òwí sọ àbí ó ṣe ó ṣe ọmọ Adéyẹmọ lórí ọ̀rọ̀ Yorùbá nation Ìgbòho ṣe ọmọ Aládìgún ó wí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó wí bẹ́ẹ̀ Fúlàní a máa pa wá lọ́wọ́ kan ebi náà máa pa títí lọ́wọ́ kan and ebi will continue pa wá lọ́wọ́ kan mò ń padà bọ̀ mi ò tí ì dé ẹja jọ máa múra lẹ̀ ká tètè múra Yorùbá nation is the solution to the problem. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.